My dear, èmi ti ń lọ bí iṣẹ́ o. Ṣé wẹ́ẹ́ ìwà ń bí? Okay, wà ń bẹ̀. Mọ́mí di ọ̀làdà. Èmi ti ń lọ. So, mo ti ń lọ síbi iṣẹ́. Mi lè pé màá lè dúró. Ó sọ fún mi pé wọ́n fún wa àwọn ilé. Pé ká kúrò. Tí ẹ sọ kankan pa ẹ̀ tó máa ẹ̀ ti ń lọ. Mo ti sorry máa understand kankan nípa mi. Ìyẹn ò ṣe problem. Ó mọ̀ pé mi ò ń gbélé. Màá lọ láàárọ̀ màá dé lálẹ́ ni. Màá lọ láàárín ìdájí màá dé lóru tó má lé wá ń bì kan a máa lọ bòmí náà ni wọ́n lé. mo ti gbọ́ mi mo bá pò ń ṣe rí náà náà àdé tí ìjọ sọ tẹ́lẹ̀. my dear àpò mi dà má wọrí but àdúgbò yìí ni mo fẹ́ o torí ibi iṣẹ́ mi ò jìnnà síbi àdúgbò yìí tó ti gbọ́ o ṣe wo jẹ́ kí n tètè máa lọ. ẹ má pẹ́. èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi. Èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi o. Ní mo lọ sá lọ, ọ̀yá wọlé, padà sínú lẹ́bi tó ti ń bọ̀ yìí. Daddy John àti Deborah. Daddy John kí ló ṣẹlẹ̀? Ó ń nà mí àti Deborah. Ẹlẹ́ẹ̀kìíní, ẹlẹ́ẹ̀kejì ti kù. Ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin àmì lẹ́nu. Daddy John, ìwé ni mo sọ fún wa pé owó ẹlẹ́gẹ̀ lóbìnrin. Kílódé náà wọ́n. Mi ìná àyìn ẹni kò wọlé ká yanjú tá à ń ṣe lọ́wọ́. Mọ́mí John wọ́n làwọn ọ̀nà yìí kí ló ṣẹlẹ̀? Ó ń nà mí gan ni. Ó ń nà mí gidi gan ni ẹ̀mí mi ti fẹ́ bọ̀. Ó ń nà mí àti Deborah ẹ gbà mí lọ́wọ́ ẹ̀. Ó ń nà mí gidi gan ni ẹ̀mí mi ti yé. Ẹni kò wọlé o. Ẹni kò wọlé. Ọ̀rọ̀ yìí ti yé. Mọ́mí John ẹ wá jókòó. Bàbá yín bọ̀ ẹ bá mi bọ̀ lọ́rọ̀ Ọlọ́run yó. Mi ò fẹ́ gbọ́dọ̀ tẹ fẹ́ sọ mi ò fẹ́ gbọ́ ẹni kò wọlé. Mi nílé wọ̀ mi nílé wọ̀ o. Ẹjọ́ iṣẹ́ àti Deborah. Torí kọ́ jẹ́ yìí ni o. Torí kọ́. Tí yóò ní ẹ̀mí bàjẹ́ o. Ẹ bá mi bọ̀ yó lọ́rọ̀ Ọlọ́run o. Ẹ bá mi bọ̀ yó dáadáa bẹ́ẹ̀ ṣe mú lọ yẹn o. Fẹ́ pa mí. Ó ń nà mí. Ó ń nà mí. Ó fẹ́ pa mí. Ó jẹ́ ráìsì àbújẹ́ búrẹ́dì àti tíì ni. Kí ló ṣẹlẹ̀? Ẹlẹ́kìíní, ẹlẹ́kejì, ẹ̀mí mi ò gbé. Yes. Yeah, the place. Àti Deborah. Ó yẹ gbà sí dáadáa. Nígbà tí ó gbé táwọn olùkọ́ ti gba irú wàhálà òdìlé bẹ́ẹ̀ lọ́wọ́ àbí mo gbọ́jà rẹ̀. Láti mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣiṣẹ́ ṣé ẹ̀yin ò rí ṣé mi ò sanwó lẹ̀ gbígbà ní àdéhùn lẹ́ tó ń pèlè síta fún báyìí máa yìí. Tìmí bí báwo kí wàá ní ti yín jẹ́ kí n bí àpè kí ni problem yín. Olódùmarè o ṣé ẹ̀yin ní kátìkà ni àbẹ́yìn ni mo jẹ lówó steadily stop mi ní point of oh my god. ẹ fara burúkú balẹ̀ kí àtìkà tẹ̀ ń wò yìí ó ní bùkátà gan-an olú sọ fún mi bẹ́ẹ̀ ti sanwó láti bí oṣù mẹ́fà kí ló dé tẹ̀ fún lówó. ohun tó bá dẹ̀ ká yín lára ẹ̀ bá dẹ̀ bá mi sanwó fún un ṣẹ́yìn ìyàwó kí àtìkà ni àbẹ́yìn lẹ́ni ilé àbẹ́yìn ṣé mo gbá ní lọ́wọ́ yín ni. ẹ̀ṣẹ́ kò wáyé kẹ́yìn náà ti sanwó ni. ọlọ́run tó bá máa fún mi dá ọlọ́run tètè dá mi lóhùn má jẹ́ máa gbélé face náà face náà àdúrà dáadáa òṣìwò lélẹ̀ báyìí. ọkọ tẹ mọ lẹmọ àfi kẹ máa ṣe gidi náà kàn gan ẹ bá mi jọ ṣe wa. ẹ bá rí mi lé. kí ló ṣẹlẹ̀ ariwo yín mọ̀ ń gbọ́. ẹ máa ṣe wọn ẹ gbà mí o bébè ẹ káàsán jáde ẹ gbà mí mi ò mọ tó farú àwọn ilé báyìí o
wọ́n ní mo jẹ́ kí a ti kà lówó ẹjọ́ sáwọn ní kí a ti kà ní àbáwọn ní mo gbálé lọ́wọ́ wọn. oṣù mẹ́fà kí a ti kà nídìí owó oníbùkátà ni. kí a ní ti yín bẹ̀. ẹ ṣe ojú màdà fún yín o ẹ kàn sí mi sùúrù ẹ ṣe bá jọ ń gbénu ilé yìí bó lẹ́yìn tí wàá fẹ́ mọ̀ sí wọlé nígbà tẹ̀ sí kí a ti kà máa fún mi o lọ́sàn-án gan wọ́n ti jẹ́ chief tenant ní àwọn ní chief tenant nínú ilé ẹ bórí mi lé ni o tó bá dé yà á ní sẹ́ máa ní pé káká tó ń ṣe wèrè ẹ̀fọn wọlé kí ló dé báyìí gan pé yìí gan wà lé kí ló dé sí báwa náà ṣe rí o ariwo wọn lèmi náà ń gbọ́ tí mo fi bọ́ ta o wọ́n ń sanwó lé náà ní kí bàbá káká kan sanwó lé òun lè fi gbọ́ àyè tèmi àti my babe tàbí bọ́ àbíbó ọ̀rọ̀ lẹ́yìn náà bá ń lẹ̀. kí àtìkà ló ní wọ́n jẹ owó ilé oṣù mẹ́fà wọn ní. bàbá títí ojú ni mò ń tí o mo mọ sáàsì wọn tí màá fún wọn o. ṣé bàbá ti ju ọkọ ṣé ẹ wà náà mi ni. ìyá títí ìfẹ́ gbọ́ kankan lẹ́nu ẹ̀ mọ́ wọ́n náà gan béèyàn bá wọ́n bá ẹjọ́ ìṣàjù ẹ̀ ní ká má mọ̀ dá bó o ní jẹ́ náà ìṣẹ́gbẹ́ mi sọ àmọ̀ kẹrẹ̀kùn mọ́ ẹ wọ́n tó jẹ́ oṣù mẹ́fà. kí ni tiẹ̀ ṣe ìwà náà wà gbalẹ̀ bíi tí bá wà gbalẹ̀ ni. kí àtìkà yẹn bẹ́ẹ̀ ṣe wo oníbùkátà ni. kí ni tiẹ̀ ọlọ́wọ́ bá gbọ́ tọ́lọ̀ tó ní gbọ́. ẹ wo sàn láàrin ajínimù ní pẹ̀kọ́ mọ́mọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀dà o kọ̀dá ẹ̀jẹ̀ wọ ẹ̀yin Nàìjíríà wo sẹ́yìn ni kí á tẹ̀ ká ní. kí ló tiẹ̀ kàn wọ́n gan. àbí ẹjọ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mo ní assignment kan tí mi fẹ́ parí nílé kan tó kó oṣù tí wọ́n wá bá mi ẹjọ́ oníṣẹ́ ni mo ti ṣe lórí ọmọ ẹ̀ kó tó ẹjọ́ ẹ má jẹ́ kó mọ̀ pé irun nílé báyìí. bàbá ká kí ni problem yìí náà ìyá fi mí lẹ́jọ́ ìyá títí ní èmi ò sáfẹ́ gbogbo wàhálà báyìí kí ni wọ́n náà dá sọ̀rọ̀ lé sí yorùbá òkè ló ṣe kí ni. inú ọ̀sẹ̀ jù pẹ̀lú kò ṣe láti mo fún wọn ṣe láti mo fún wọn. kí ló pariwo jọ́tẹ̀ka ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi kí ni tí mo ṣe àwọn ìyàwó sọ wọn àdìkọ́ ọmọ bá yín bèrè owó kí ló dé náà ẹ̀yin bá jẹ́ wá gbalẹ̀ tẹ́lá àti gbogbo wa. ẹdúró dé lọ́lọ́sẹ̀ mọ̀ mi ti bẹ̀. káká má ti lọ sí wọlé. kí ló dé tó ń ṣe ìyàwó báyìí. ọ̀nà ṣe o èmi àti yín ti sọ̀rọ̀ náà bàbá mo dẹ̀ sọ fún yín pé òkè o sósòtò time mo máa wá rí yín kí wàá ló dé tẹ̀ ẹ̀ràn yà títí sí mi èmi àti yàtí ní bísínẹ́sì mi. mo rán yà títí sí ẹ̀ ọ́n sì mí lórí sẹ́yìn ọ̀pọ̀ ẹ̀ka sanwó sọ́wọ́ lẹ́yìn ò ti pẹ́ ni. ẹ sáwọn ní kátìkà ni. ẹ ti dáná ẹ máa pọ̀ òun lé ni gbogbo yín pátápátá máa pọ̀ òun lé. bàbá kátìkà ẹ ní sùúrù o gbogbo wa àbí àwọn ni. sẹ́yìn lẹ fọ́ ìyá sí lójú ni. tó dẹ́ náà lọ jẹ́ ẹ tó ṣe ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ ni mo bá sọ̀rọ̀. tẹ́nà tó ṣe wá dorúngun pé a máa kú òun lé tẹ́nàtì nínú. tẹ́nàtì ọkọ wọn lélẹ̀ máa bọ́kọ wọn sọ̀rọ̀ a máa yanjú ẹ̀ náà. tẹ́nàtì bẹ̀ wọ́n. jẹ́ kí n bẹ. bẹ́tínù kí ni mo ti mọ̀ náà pé ọlọ́rọ̀ nù nígbà tó ti di pé ìyàwó mi ní lọ báńkì àti kàṣí owó ẹ mọ sọ̀rọ̀ yìí o sẹ́ni àyìnbá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní wàhálà báyìí o àbá ẹ gbẹ́ gbẹ́yìn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yìn àti àbọ̀. ṣé nǹkan wà láàrin ẹ̀mí èjì. ẹ dáhùn ọ̀yá ṣé kí n bẹ. àti pé ilẹ̀ fẹ́ bẹ́ gan. ẹ wo ẹ mọ́tò ṣẹlẹ̀ láńlẹ́dì ilé lélẹ̀ o. ilé ìwò èmi náà ń tẹ ilé yìí látọ̀kẹ̀dẹ̀ lẹ́yìn ìyá ti fọ́sẹ̀ kùn dẹ́yìn o ìyá ti sí lónìí ilé o. àti kí ẹ tẹ kàlá sílẹ̀ mi o. ẹ dúró o. láńlẹ́ di mo gbá lójú. kàkà bí a máa bẹ̀ wọ́n bí a lọ ti wa. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. tó láńlẹ́ di lájọ́ gbélé láti jọ ẹ̀ mo máa ń wò náà wọ́n máa ní èèyàn gbálẹ̀ èèyàn ṣe kíní tí bá gbọ́mọ wọlé wọ́n máa ní pé kíní ẹni bínú ni o ẹni bínú o dáàdi wa ẹjọ́ máa yanjú ẹ̀ ni o màá mọ bí màá ṣe sanwó lé yẹn ẹ má bínú. ó lágbára o ọdún márùn-ún o fi gbowó lé lọ́wọ́ mi láì sọ fún mi. ẹ má bínú.